àti sọmọ ló kọ́ ní mùsùlùmí. ẹni sùúrù ẹjọ́ ẹni sùúrù sà ẹjọ́ ẹ má fi rẹ́rìn àṣírí ọ̀rọ̀ ilé a máa fi rẹ́rìn sọ̀rọ̀ ìjọ̀rọ̀ ẹ̀rín ni àmì láìpẹ́ ẹ̀ ṣe o má dọ́pù yín o ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀rín náà ẹjọ́ ẹni sùúrù àfà nínú ànábì tó mùsùlùmí wa àti Ọ̀rúnmìlà ta ló kọ́kọ́ dáyé nu wọn. ta ló kọ́kọ́ ṣe kí ni. ta ló kọ́kọ́ dáyé nínú ànábì àti Ọ̀rúnmìlà. ànábì ló kọ́kọ́ dáyé. ànábì ló kọ́kọ́ dáyé síwájú Ọ̀rúnmìlà. bẹ́ẹ̀ni kò sí tó wà lọ́pọ̀lọpọ̀ àfààyè. ẹjọ́ ẹdúrú mélòó Ọ̀rúnmìlà ń lò lọ́wọ́ báyìí. ẹ fún mi ẹ kí ó sì wọjí àmọ́ yín lọ́wọ́ o ẹ má dárúkọ bàbá kan o ètò láì máa wọjí àmọ́ yín lọ́wọ́ o ẹ má dárúkọ bàbá kan o. ẹjọ́ ẹfẹmi àtẹlẹ ẹjá filẹ̀ ṣe lè fún mi lẹ́fídẹ́ǹsì wípé ànábì síwájú Ọ̀rúnmìlà dé ayé. ṣé sẹ́ńtúrì kelo ni Ọ̀rúnmìlà wà ní ìsìn báyìí. sẹ́ńtúrì kelo ni ìbáyìí Ọ̀rúnmìlà wáyé. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì wípé ẹjọ́ ẹ fún mi lẹ́fídẹ́ǹsì wípé ànábì ṣáájú Ọ̀rúnmìlà dáyé àbá. àní sẹ́ńtúrì kelo ni Ọ̀rúnmìlà wáyé báyìí sẹ́ńtúrì kelo ni Muhammad wáyé ṣe bẹ́ẹ̀ ní fóònù lọ́wọ́. ànábì wà ní sẹ́ńtúrì kẹrìnlá 1400. Ọ̀rúnmìlà ti wà ní more than 15,000 now years tí Ọ̀rúnmìlà ti wáyé sẹ́yìn. ẹjọ́ àfà. bàbá mo wà pẹ̀lú yín mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Islam calendar. ẹmútu Islam calendar. ó ti sọ ẹmútu. Islam calendar oye òun ka 14 kinní kan which is 14th century ní ànábì wáyé tí wọ́n ti ń ka ìjírá now. Ọ̀rúnmìlà wá ní Ọ̀rúnmìlà ti wà láyé. Ọ̀rúnmìlà wà nínú ìpìlẹ̀ Yorùbá. A dẹ̀ rí fossil tí ó jẹ́ orí Yorùbá tí àwọn scientists get tí wọ́n ló wà ní 14,000 years back tí wọ́n ti sin orí yẹn ní Ìhò-Ìlérú which is Ọ̀rúnmìlà is beyond 14,000 years tí a máa pè níbi bóyá bí ká sọ pé 400 century sẹ́yìn. Ìyí tí mo á nídìí ní ìsìn ni pé Ọ̀rúnmìlà ló wá sọ̀rọ̀ Ifá òun ló predict Ifá òun ló sọ gbogbo ohun tó wà nínú Ifá. Ìsìláàmù èdè tọ́rúnmìlà fi wá tó fi sọ̀rọ̀ Ifá. Ìsìláàmù èdè tí gbogbo ìrandíran Ọ̀rúnmìlà tó fi wá. Ìsìláàmù ò tí ì dé. Ṣé ànábì tó wá dé ní 14th century ni ọmọ Ọ̀rúnmìlà wá gba ìrun ló wá kírun ni àbí kí ni tẹ́ ń gbìyànjú àti sọ àfà? ṣé kí n ṣàlàyé fún yín Islam ti dé kò kàn sí ìdílé Yorùbá ni tẹ́ bá fẹ́ sọgbà tí Islam délé Yorùbá a ti wà ní 1967 báyìí yes báyìí. Islam délé Yorùbá ẹni sùúrù Islam délé Yorùbá nígbà wo. 1967 years. ẹ̀yin mọ́tẹ́tọ̀ ká mi gbé àbá síbi screen ó yẹ fẹ́ evidence yẹn hàn wá evidence ọ̀rọ̀ yẹn fi. níbo ni kí n ti gbé wá fún yín. ẹ béèrè tí jíra dà báyìí lórí gọ́ọ̀gù yín náà. àníṣe ìjìrá tí Islam délé Yorùbá náà fi ń ka ìjìrá ni àbígbà táwọn ìṣe ìjìrá. ẹni sùúrù àfà ẹjọ wọ́n pé ẹjọ ẹ má bínú àwọn bàbá wa wọ́n ní inú bíbí mi ò fi jẹ́ mi rán ẹ̀dọ̀ fùfú mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀ mi fẹ́ bínú alálẹ́ ni ẹjọ àfà ibi tẹ́ ẹ ti rí ìkà wípé Islam ti délẹ̀ Yorùbá ní 1900 years ẹ fi hàn wá. ẹni tó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn bá gbé fóònù fún un. Islam ti délẹ̀ Yorùbá ní 1900 years ẹ fún wa lẹ́fídẹ́ǹsì ẹ á ti gbé yín síbi screen àfà. hello. à ń gbọ́ yín ṣebí gbogbo lè ń gbọ́ àfà à ń gbọ́ yín. ok ṣe rí àwọn ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi yẹn tẹ́ bá fẹ́ kí èmi náà béèrè yẹn kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan mo dẹ̀ pé ẹ wà rẹ́dì fún ni ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀
rárá intẹ kọ́kọ́ claim ṣẹ́rí ẹ mọ̀ kíní kan wà tán pé ní claim ẹni sùúrù ṣebí ẹ̀yin lẹ claim pé Islam ti wọlé Yorùbá ní 1906 ẹ ṣe sùúrù sà ẹ fún wa evidence yes sir ọ̀rọ̀ ẹ yẹn ṣe sùúrù sà tẹ́ ẹ bá jẹ́ kí n land sà mo béèrè question kan lọ yín lẹ́ẹ̀kan mo mọ̀ pé ẹ wà ready lẹ̀ fún ni ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ torí mo mọ̀ pé àwọn kan bẹ tán fi ń ṣe program mo ní ibi tí ànábì ti bọ́mọ ọdún mẹ́sàn-án sùn mo ní kẹ́ ẹ mú evidence ẹ̀ wá fún mi mo dẹ̀ mọ̀ pé àwọn kan ń lo evidence ẹ̀ bọ̀ tí ẹ̀ ready lẹ̀ fún ni. mo máa fún ẹni sùúrù èmi máa fún yín evidence yẹn ẹ rí i pé mo ń sọ̀rọ̀ yìí orí ìrìn níwọ̀n tó bá máa tó 2 minutes máa dọ́fíìsì padà ń sìn mo ń bí ilé wípé mo ń bí ilé ẹni sùúrù àfà nínú Ọ̀rúnmìlà bàbá wa tó ti wà láyé ní more than 15,000 years àtànábì tó dáyé ní 1,400 years tá a là gbà nínú àwọn méjì àfà tá a là gbà nínú wọn. ṣé bẹ́ẹ̀ ni ṣe ká ní ìyá mi. ṣebí ìwádìí ò jìnnà náà tá a là gbà nínú àwọn méjì sẹ ìbéèrè mo béèrè àfà. ní tí o ti jẹ́ kí n lè fún ilé sígbà tí ṣẹ́bẹ́yìn ti ṣèwádìí nígbà tèmi náà bá ṣèwádìí tí n bá rí bẹ́ẹ̀ máa wá sọ́gbà náà àwọn méjèèjì. ẹ gba fóònù lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹni kó bá ń ṣèwádìí ẹ̀kẹ́ gbé síbi skin kájọ wò. wọ́n ti já mi. àwọn jáyàn kò sẹ́ni tó jáyàn anybody ò jáyàn. okay sir. evidence yẹn là ń retí. ẹbí náà retí evidence yẹn sir. ẹ ti sọ̀rọ̀ kọjá ẹgbẹ́ láti arrest ilẹ̀. ẹ jọ ẹni tó bá ní ìbéèrè fàáfàá ẹ gbóhùn sókè kí n fi sáré wọnú ọ́fíìsì. lẹ́wọ̀n náà fi tẹ́jọ gbogbo ilé ẹ bá wa power tap àwa 397 395 295 lélẹ̀ and again 195 sorry and again ẹ̀kẹ̀rẹ̀ network yóò kò dára ẹjọ́ ẹ̀ka power tap ẹjọ́ ẹ join ẹ bá join admin yẹn náà lókè ṣẹlẹ̀ bá power tap gbogbo yìí náà lè máa padà ẹ máa wá sókè máa béèrè question kálẹ̀ enjoy program ẹjọ́ ẹ bá power tap ẹjọ́. Mr. Lan Mr. Lan. Mr. David okay Mr. David ẹjọ Alfa Muhammed okay Mr. David fẹ́ béèrè question lọ́wọ́ yìí Mr. David ẹ béèrè question lọ́wọ́ Alfa Muhammed Mr. David gẹ́gẹ́ bí mo náà èmi náà ni mo ń sọ̀rọ̀ báyìí ṣé ń gbọ́ mi gbogbo lé àwa pẹ̀lú ṣé ń gbọ́ mi gbogbo bí àfa ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ àwọn nǹkan tí mo rí ni pé wọ́n fẹ́ try láti blend àwọn nǹkan méjì tó ṣe blend pọ̀ àwọn tó gbé ẹ̀sìn Islam yìí wá níbẹ̀rẹ̀ báwọn náà ṣe kọ́kọ́ mú wá nìyẹn láti fi lè dọ́rẹ̀ẹ́ láàrin àwọn tí wọ́n bá ń bíbá ẹgbà yẹn kó tó di pé wọ́n padà ń yọ àwọn ọwọ́ tí wọ́n ti ní èéfín níwà òun náà lẹ́yìn náà ń try láti ṣe wípé ìkọ̀kọ̀ náà ni nìkan ẹ̀wọ̀n gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ìwọ rẹ tú láṣẹ o. nǹkan tẹ́ ń try láti ṣe nìyẹn ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ àmì tó ń bẹ lórí àwọn kéwù. ẹ bá bá wọn sọ̀rọ̀ ẹ wọ́n bá yín sọ̀rọ̀ ẹ. mo ń bá yín ẹjọ́ ìbàjẹ́ ṣẹ́jú kan ẹ jẹ́ kí n sọ kínní so ẹ ní time láti lè dá mi lóhùn padà ẹ ń sọ àwọn àmì tó wà lórí òǹkà kéwù àti ifá pé ìkọ̀kan náà ni kò sí nǹkan kan àwọn different language tó pọ̀ káàkiri àgbáyé ló máa ń lo àmì lórí àwọn each words láti fi lè mú ìyàtọ̀ bá wọn ìyàtọ̀ sí yẹn gan music note tún ní àmì ti tiẹ̀ tó bá ń sọ̀rọ̀ ifá just nǹkan tá a lè fi wé náà ní bíi computer code which is 0 and 1 ṣẹ́tírí ẹ máa fi àwọn nǹkan tí ò ṣe wéra wọn fi wéra wọn wọ́n tún ní nínú ìwà àti ṣe ànábì tó fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn ní ọdún 8 àwọn muslim scholar gan ọ̀dínà yẹn they will just find one thing or the other to justify the act ó ti yé ẹ wá sọ pé ó ń ṣẹlẹ̀ ní ayé àtijọ́ bàbá kàfáyà ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ sọ bàbá kàfáyà mùmí ló máa jẹ́ àwòkọ́ṣe muslim náà ló máa ṣe. Mr. David. Sir. Mr. David. Oya Abamusofa oya káàdì sí yìí sir. Kí káàbì kẹ́yìn ó kà á.
ṣèbẹ́yìn lẹ gbé wá fún mi. Okay, all right, ẹ má bínú. Ó ní akhbarana Ahmad bin Sa'id. Ahmad ọmọ Sa'id nínú ó ní akhbarana Ahmad bin Sa'id. Ahmad ọmọ Sa'id ló fún wa nírò bun Hakam látọ̀dọ̀ Hakam bun Abi Maryam látọ̀dọ̀ bàbá Maryam qala haddathana ammi ó ní ẹ̀gbọ́n bàbá mi ló bá mi sọ̀rọ̀ qala haddathana Yahya bun Ayub látọ̀dọ̀ Yahya ọmọ Ayub qala akhbarani Umaro látọ̀dọ̀ Umara bun Geziya an Muhammad bun Ibrahim látọ̀dọ̀ Muhammad ọmọ Ibrahim an Abi Salama látọ̀dọ̀ Abu Salama bun Abdurrahman ọmọ Abdurrahman an Aisha ó wá láti ọ̀dọ̀ Aisha kọ́ láti Aisha sọ pé zawaja ní Rasulullah ó ní Annabi ó fẹ́ mi wàíyá bíntu sítìsì níná nígbà tí mo wà ní ọmọ ọdún 6 wá bà náà yàbíyá ó dẹ̀ súnmọ́ mi àjọlájọṣepọ̀ wàíyá bíntu tìsìn tí mo wà ní ọmọ ọdún 9 náà. mi ò gbọ́ ok. bó ṣe jẹ́ nìyẹn hadisi tí Aisha gbà wá ní wípé ọmọ ọdún 9 lòun wà tán Nábì fífẹ́ tó fi bóun lájọṣepọ̀. inú mi dùn pé kí o. Hello? À ń gbọ́ yín àfà. Hello? À ń gbọ́ yín. Inú mi dùn pé kí o. Torí ìtumọ̀ tẹ́ fi ka fàṣà fún mo ti mọ̀ pé kí o. Nínú hadisi tẹ́ ka yẹ níbo ló ti wá ní pé Ànábì ṣe yẹ̀dì rúbù fún lọ́mọ ọdún 9 bẹ́ẹ̀. Ṣé mo tán pè ní dọ̀rábà? Ṣé mọ̀? Mọ̀ tí mo tán pè. No, kọ́ náà. Mo ní 2 times 2 ẹni àjọṣepọ̀. Ẹjọ́ ẹ ní sùúrù àfà ẹ má kàn ẹ ṣáà ní sùúrù ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ kẹ́lẹ̀ ẹ̀kọ́ mọ̀ dà sí. Ẹjọ́. Bàbá ètò láyé. Bàbá wa ètò láyé sà. Mo ṣe rí bẹ́ẹ̀ tí máa ń ṣe àwọn ètò ńgbà míì ó máa ń fẹ́ dùn èmi díẹ̀ tó bá jẹ́ pé ibi tí mi mọ irú ààyè tí ẹ gba àfáà yìí náà mọ̀ wípé wọ́n ti ń sọ gbogbo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́. Kí tẹ́ bá dé ètò kejì lọ́hùn ètò gbogbo àgbáyé kejì tó jẹ́ kejì tí ètò yín báyìí náà kì í gbà fáwọn èèyàn most especially àwọn àfáà because torí pé ẹ̀yin kéwú dáadáa àwọn náà kéwú kò dẹ̀ sẹ́ni tó wá sórí ètò tó jẹ́ pé kì í bá fà ó sì jẹ́ pé irú bàbá ilé wa ń bá fa àwọn ọ̀rọ̀ rádaràdájà báyìí wí. ó ti yẹn sìn sẹ́rí ẹnìkan wà lọ́dọ̀ bàbá yẹn tó ń sọ fún bàbá pé gbogbo ohun tẹ́ ẹ̀ ń wí àtàǹgbọ́ ní abẹ́lẹ̀ ẹ̀ ń ṣàtìṣe ọ̀rọ̀ o pàjẹ́ fi ń fún bàbá yìí láyè láti kàn máa sọ ìsọkúsọ bẹ́ẹ̀ náà sọ pé Islam mú ẹ̀sìn kan wá fún ilẹ̀ bàbá títí wá ipe láti yọ nǹkan tí ò dá kúrò ẹnìkan sì béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan tí ò dá tí àwọn bàbá ti wá ń ṣe jẹ́ kí wọ́n sọ ẹ wo sẹ́rí ọ̀rọ̀ ànábì gbogbo ayé ló ti mọ̀ yí pé ànábì bọ́mọ ó bá ìsásùn lọ́mọ ọdún kó jẹ́ kó bá sùn ó ṣe RAPE ni kì í ṣe pé because kò wá láti conscience ọmọ yẹn it's not from that ọmọ yẹn pé ọmọ yẹn ló sọ pé ló pa ànábì pé kó bóun sùn ànábì fita tipátipá ló fi bọ́mọ ọlọ́mọ sùn ẹ má bá bàbá yìí fa anything gbígbà ìpọ́n kan ń fa ètò yín sẹ́yìn ni bàbá yóò mọ nǹkan kan he doesn't know nothing. Bàbá wa ọmọdé àgbà bàbá ọmọdé àgbà. Yes sir. Ṣe rí àwọn fáàtì kan àfáàyè sọ̀rọ̀ kan wọ́n ní ó tọ́ ká gba àṣà burúkú àṣà òfò wípé ká gbà ká máa fẹ́ ọmọ lọ́mọ ọdún 6 ká máa bá a sùn lọ́mọ ọdún 9 ibẹ̀ láti dé bí báyìí. Àfáà yìí ni mo fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ kàdísì ẹ̀ fún mi. Àbá Mustapha ẹjọ́. Ẹ̀yin tẹ́ kàdísì ẹ̀ fún mi mo fẹ́ bá ẹ̀ pé mi ò sọ ọkàn látàárọ̀ àní ní. Àbá Mustapha ẹ má jẹ́ ká jà o a ní kẹ́ ẹ ní sùúrù oye tí mo bá ẹ mọ̀ pé wọ́n mọ̀ tí n bá bínú ó máa àwọn èèyàn máa ń padà ń sọ pé kí ló dé tí mò ń bínú mi ìdẹ̀fẹ́ bínú lénìí ní Sunday now ẹ̀yin eléyìnbó oye ibi tá a wá gbàdé ibà ni pé àbá ní kí n evidence wá mo wá evidence jáde ó ní the messenger of Allah married me ó ní òjíṣẹ́ Allah fẹ́ mi when I was 6 nígbà tí mo jọ́ ọmọ ọdún 6 and consummated the marriage with me. Oye, ó dẹ̀ bá mi lájọṣepọ̀ when I was 9 nígbà tí mo jọ́ ọmọ ọdún 9. Ẹ jọ̀ọ́ ẹ má bínú àfà. Mo mọ̀ọ́mọ̀ mú evidence yìí wá kẹ́ ẹ lè mú evidence wípé Islam ti wọlé Yorùbá ní 1,906,000 ni mo ṣe mú wá o. Ẹ ti ní tí n bá ti mú evidence yìí wẹ̀ yìí náà máa mú tiyín.
àáfà ẹ hàn mútu afẹ́ gbọ́ yín. àáfà Mustapha. bàbá ètò láyé àbí bàbá ètò láyé. à ń gbọ́ yín, ẹ gbóhùn sókè, ẹ dáhùn. wọ́n ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín. àáfà Mustapha. hello. à ń gbọ́ yín o, à ń gbọ́ yín clearly o. bàbá ẹ má sá lọ, à ń gbọ́ yín kétékété, gbogbo everybody wa ló ń gbọ́ yín, bẹ̀rẹ̀ tó yá pé kò bá tó wo dátà mọ́ ẹ sọ fún wa ká bá yín dáwó jọ, torí ọ̀rọ̀ tẹ́ ń pò ọ̀rọ̀ tó yẹ pé gbogbo ayé ti mọ̀ pátápátá, arábù gan àwọn tó ní ẹ̀sìn gangan ń sọ ipe ànábì bá ọmọ ó bá ìsásùn lọ́mọ ọdún 9 tẹ́yìn bá fẹ́ máa tó bá ń tẹ́ pé bàbá wa ètò láyé tó gbà yín láyè káyè tẹ́ fi ń sọ̀tọ̀ kú sọ ipe àwọn bàbá ẹ sọ nǹkan táwọn bàbá ti wá ń ṣe tí ò dáa. wọ́n mọ̀ pé ẹ máa gbọ́ bàbá ọmọ ọ̀dọ̀ àgbà, mo mọ̀ pé wọn ò lẹ́fídẹ́ǹsì fún anything, ṣùgbọ́n mo fẹ́ kọ́ claim ẹ̀ kí wọ́n fún wa lẹ́fídẹ́ǹsì yẹn. Kódà láti ibi tí mo lọ ti lọ ra oúnjẹ, mo ń sáré bọ̀ wálé ni pé jẹ́ kí n sáré dọ́fíìsì kí n lè fún yín lẹ́fídẹ́ǹsì yẹn. èmi ti wá mẹ́fídẹ́ǹsì tèmi jáde. àfà ẹ má lọ o, ẹ bá lọ máa dùn mí gan o. ẹ̀yin náà wá mẹ́fídẹ́ǹsì. bàbá ètò láyé. wọ́n lé tutù lẹ́nìí, wọ́n làwọn ọmọ ndé tó tẹ́ tutù lórí kọ́mẹ́ǹtì. mo tutù evidence tẹ mú wá lẹ́nìí o. fún mi èmi ò gbá wọlé, èmi náà dẹ̀ lé evidence wá fẹ́yìn náà gẹ́yìn náà mo gbá wọlé. ṣé wà bíbu gbẹ́fídẹ́ǹsì yìí wọlé o àfà Mustapha? gbogbo àfà ayé ló gbẹ́fídẹ́ǹsì yìí wọlé o. ṣé wà bíbu lágége wọ́n gbẹ́fídẹ́ǹsì yìí wọlé o àfà Mustapha? gbogbo ayé ló mọ̀ wípé ànábì bá Aisha sùn lọ́mọ ọdún 9 o. sàràfà yín nu gbogbo àwọn àfáà yìí lè mọ̀ dákọ̀. gbogbo àfà ayé ni mo sọ fún. ó kẹsẹ́ kí n sọ nǹkan mẹ́ta fún yín nínú odùfá, bóyá yín ó gbà wọlé. ẹ̀gbọ́n kí ni ìṣòro yín pẹ̀lú odùfá àfà yìí? ìṣòro odùfá là ń sọ bí ṣé mo jẹ́ babaláwo ni mo mà dáná. ọlọ́wọ́ wa. ẹ má bínú, mo ti wà pẹ́ ẹ̀sọ́ odùfá ọ̀rọ̀ ẹ̀sìn táìtù tọ́pìkì yín ni pé who's our God àbí. ọlọ́run wa bọ́tà ti yà kó mẹ́gan 7 àgọ́ síbi láti yà sọ́nà tó pọ̀. mo wá ní kẹ́ sọ fún wa ṣé wípé ẹ fún mi lẹ́fídẹ́ǹsì pé Islam ti dé torí mo lẹ́nu jẹ́ pé ọ̀gbá ní yín pé ọlọ́run bẹ 1000 naira. lẹ́dùnmarè tẹ́yìn pé lẹ́dùnmarè àwọn náà pé lọ́lọ́run láti ń pè lálẹ́ èdè ní. ẹni sùúrù, ẹ fún mi lẹ́fídẹ́ǹsì pé Islam ti dé lẹ́ Yorùbá ní 1960. àfà Mustapha tẹ́ ẹ̀ bá lẹ́fídẹ́ǹsì ẹ jẹ́ mọ̀. àfà Mustapha. báwo ni evidence ẹ wo ẹ jẹ́ bá. nẹ́tíwọ̀kì yẹn ni ò wá òkè, nẹ́tíwọ̀kì yẹn ni ò wá òkè. kò sí tó ṣe nẹ́tíwọ̀kì yìí o àfà, kò sí tó ṣe nẹ́tíwọ̀kì yìí o, evidence la béèrè ní nẹ́tíwọ̀kì ò dámọ̀ yìí o. wọ́n nẹ́tíwọ̀kì yẹn ni ò wá òkè. ń gba lecture lọ́wọ́ ni ó yẹ kó ti yẹ́yìn náà ètò láyé. ok àfà wa Mustapha ó yẹ júwe Allah fún wa tí ò bá ṣe evidence. Allah tẹ́ ń sìn, who is your God? Ta la Allah? ẹ júwe Allah fún wa. àfà tó bá tún wà ń bẹ̀ bóyá kẹ́ wá ran àfà Mustapha lọ́wọ́ o. àfà Mustapha. wow àfà dẹ̀ padà sápa, wọ́n dẹ̀ padà jápa náà. àfà bẹ́ẹ̀ ṣe parọ́. èmi jẹ́ fẹ́ pè lọ wọn ni ipe nínú Allah àti Olódùmarè ewu gangan ló tiẹ̀ kọ́kọ́ délẹ̀ Yorùbá náà ó yẹ kán tiẹ̀ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ understand náà tó bá jẹ́ pé Allah ló bá kọ́kọ́ délẹ̀ lórí kọ́kọ́ délẹ̀ Yorùbá ni bóyá Elédùmarè ni bóyá àwọn afá tiẹ̀ lè sọ fún wa ẹ dáhùn ẹni tí bàbá ètò láyé ń bè lọ́wọ́ yín náà. wọ́n ti sá lọ, àbá àti sá lọ, ẹ̀wẹ̀gbẹ́ yín ni àbá àti jápa. àbá àti jápa sá.
Ọlọ́run wa Elédùmarè o. Mo rò pé bàbá lóòótọ́ ẹ ní ètò tẹ́ ń ṣe lọ bíbà yìí ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ tó yín lọ sẹ́yìn àwọn ètò kan wà bàbá ètò láyé tó jẹ́ pé a máa fi fún ètò díẹ̀díẹ̀ náà fún ẹ̀yin tí ẹ bá ráyè èmi nígbàgbọ́ pé Olódùmarè yóò máa tún kún yín lọ́wọ́ tó bá jẹ́ pé ẹ béèrè ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnì kankan wa o àmọ́ tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ bá ń wà tó bá yẹ ká máa ṣe fún yín ẹ jọ̀ọ́ ẹ má tijú àti máa sọ torí pé àáfà ò kì í tijú àti tọrọ owó lọ́wọ́ àwọn ìjọ̀mọ́ rẹ̀ pásítọ̀ ò kì í tijú àti béèrè owó lọ́wọ́ àwọn ọmọ ìjọ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣètò yìí pátápátá. Abba Mustapha ti dé padà. Mo ti dé jàre nẹ́tíwọ̀kì ní mi sá lọ mo wà pẹ̀lú yín bàbá. ẹ̀sìn wo lẹ́ ń sọ níbí yìí àìbéèrè owó lọ́wọ́ èèyàn. Ọ̀rọ̀ tí wọ́n sọ ni wọ́n ní àwọn mùsùlùmí ò kì í tijú àti béèrè owó. Ibi yẹn ṣe mọ́sálásí Abba Mustapha. Abba Mustapha ta ni Allah ẹ júwe Allahu fún wa kí àwọn èèyàn wá béèrè lọ́wọ́ yín. Bàbá ọmọ ọ̀dọ̀ àgbà ní béèrè àwọn èèyàn ní béèrè nínú ilé rẹpẹtẹ kódà àwọn Allahu ni Ọlọ́run ọba tó dá gbogbo ayé pátápátá tó dáfá tó dá Ọ̀rúnmìlà tó dá gbogbo nǹkan Allahu ni. Akasalika. Bẹ́ẹ̀ náà ni jàre mo jẹ́rìí Kazalik. tó láyé wọ́n ti ń da yín lóhùn ṣé wọ́n ti délẹ̀ ní àbẹ́yìn náà. Abba Mustapha ṣe ti délẹ̀. Mo ti délé mo ní Allahu lọ́ba tó dá gbogbo ayé pátápátá. Gbólóhùn Allahu yẹn ṣé àwọn Lárúbáwá ti mọ̀ ọ́n tẹ́lẹ̀ àbí Muhammad ló mórúkọ Allahu wá. Àwọn Lárúbáwá ti mọ̀ tẹ́lẹ̀ pé Ọlọ́run ń bẹ. Kí ni wọ́n fi ń ṣe Wọ́n fi ṣe nǹkan kan. Wọ́n fi ṣe nǹkan kan wọ́n kàn mọ̀ pé Ọlọ́run ń bẹ ni. Ok. Tí a bá fi hàn yín wípé ṣìgìdì ni Allah ńkọ́ tí wọ́n ti ń bọ́ sí Islam tó dé. Ṣé ní Alukuran? Ó wà ní Alukurani wípé tó ń bú ànábì pé òun àtàwọn bàbá ńlá bàbá ẹ̀ wọ́n fún Allah lọ́mọ mẹ́ta Aliwuza Alata Almanan síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àfà. Bẹ́ẹ̀ kọ́. Kí lẹ wí? Bẹ́ẹ̀ kọ́. Kò sí nínú Alukurani tí Allah ń bú Muhammad wípé òun àtàwọn bàbá ńlá bàbá rẹ̀ pé wọ́n sọ Allah lórí wọ́n sọ àwọn Aliwuza Almanan ní orúkọ àbí tí wọ́n ti ń bọ̀. Kò sí ńbẹ̀. Bẹ́ẹ̀ ni. Tá a bá bí hàn yín kọ́ jẹ́ máa fi Islam lẹ̀ ni. Àpáta máa lọ́kàn mi. Àpáta tí ò sí fún ọlọ́kàn mi. Ẹni sùúrù àní tẹ́ ẹ̀ rírí yẹn tá a bá fi hàn yín kí lẹ máa ṣe sí. Mi ṣe tí màá ṣe sí màá kà ní màá dẹ̀ wò pé sólòtọ́ ni kẹ́tẹ́ sọ. Àṣé Kùránì lè parọ́ ni àfa. Màá dẹ̀ gbọ́ mánà rẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ ní fẹ́ gbé mánà rẹ̀ torí ẹni tí ó borí jẹ́ kò ní kọ́ bó lórí ṣe kọ́. Àfa ṣé ẹ lè fún àfa kejì yẹn ẹ lè fún ní fóònù òun ò lè bá a sọ̀rọ̀ direct. Kò sẹ́ni kankan bíbá ẹ pẹ̀lú mi. Ọ̀dà mi mọ̀ pé àwọn àfa tún máa ń parọ́ o ẹ̀yin tó ń parọ́. Tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pẹ̀lú yẹn dẹ̀ ń parọ́. Ní sáwọn tó wà pẹ̀lú mi sáwọn tẹ̀lé bá sọ yémi lẹ ní bísínẹ́sì pẹ̀lú ẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ní ìsìn ẹtún ní òsè èèyàn pẹ̀lú yín. Bọ́dá Ìtòláyé ẹ mú ẹ́fídẹ́ǹsì ibi tí wọ́n ti sọ ọmọ ní Allah àbí tí wọ́n sọ ní Mọ̀nátà ẹ mú wá fún mi. Ọ̀dà mọ̀ bọ̀ máa gbé jáde fún yín nìsín. Àfà Mustapha àwọn ṣẹ̀ṣẹ̀ join TikTok ni. Wọ́n mọ̀ pé gbogbo ẹ ti cast. Wọ́n mọ̀ tó ń lọ ń gbòòrò rárá tọ́. Àfà sì ni ẹ má dá wọn lò wọ́n sì ń lò wo wọ́n máa ń lò wo wọ́n ń lò wo wọ́n rí wo wọ́n lè wá sí ìlú báyìí ni o. Ṣe bí mò ń tẹ̀lé àǹtẹ́ bá àwọn bàbá ńlá wa sí ni Ọ̀rúnmìlà náà lò wò. Ló àwọn òfin yẹn bò tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣẹ́bọ èmi tí mo máa ń lọ. Sẹ́mi náà wà sínú ọmọ Yorùbá mọ́lẹ́fin ni mọ́ lò wo ni.
wáyé tẹ fi wá ń kàn dẹ́mu mo múnú tí Islam mú wa tó dáa mo sì múnú tí bàbá náà filẹ̀ fún wa tó dáa ẹdínà bí kí n lè pè kí n lo pè kí n lo orúkọ òun ní. ẹ kọ́kọ́ sọ fún wa náà kí jẹ́ ní Islam mú wa tó dáa gẹ́gẹ́ náà sílẹ̀ Yorùbá kí ni Islam mú wa tó dáa sílẹ̀ Yorùbá tí ò tí. ìdí Islam ọkọ mú wa tó dáa nílẹ̀ Yorùbá ó ní wípé àìwò ó wò ó pi ó kú pi Islam ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀. kí ló ń kú pi. kí ni àìwò sẹ́yìn òsínlẹ̀ Yorùbá ni àwọn kí ni ìsìnkú Yorùbá fíìmù gan ẹ ti já fíìmù nìyẹn ọmọlúwo ni bàbá fíìmù lásán nìyẹn. àbá yìí dẹ̀ fẹ́ kí padà bínú ṣe jáde báyìí. wàláhì ilẹ̀ azim ṣẹlẹ̀. bàbá Mustapha ẹgbẹ́ má bínú ẹjọ́ sọ̀rọ̀ lọ́n sẹ́ni tẹ́ bá fẹ́ kí ewé máa jẹ́ fún yín tẹ́ fẹ́ kí gbogbo tẹ́ ìṣẹ́ kó máa jẹ́ fún yín ẹ má máa fi fíìmù sinimá àgbéléwò ẹ má máa fi jọ́ọ̀jì nǹkan táwọn bàbá wa ń ṣe irọ́ ló ń jẹ́ gbogbo yẹn tó bá jẹ́ pé lóòótọ́. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sà pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣé kí n béèrè question kan lọ́wọ́ yín sà. ẹ ìṣúlẹ̀. ẹ jọ̀ọ́ ṣé Ọ̀rúnmìlà ló dá ewé àtegbò ni àbúkọ́ wa bí wọ́n ṣe ń lo ewé àtegbò. àfa yìí yẹn kọ́ la bá débi jàre ẹ mọ péjì àwọn Ọ̀rúnmìlà yìí. àwọn ní tí máa fẹ́ lo ewé àtegbò kí má mọ̀ sọ̀rọ̀ wọn. àfa máa drop yẹn owó lóṣù. mo ní bẹ́ẹ̀ ṣe ń lò ó tẹ́ bá fẹ́ kó máa jẹ́ fún yín bẹ́ẹ̀. mo ní àwọn òkè ń sọ gbogbo yẹn bíbá yìí àwọn òkè ń sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ṣé mo jẹ́ babaláwo ni ẹ lè sọ̀rọ̀ straight ni àfi kẹ́ fi tọ̀rúnmìlà kú. no àwọn tí ń sọ̀rọ̀ mí ní kẹ́ ẹ sọ fún pé kí n má sọ bẹ́ẹ̀ mọ́. èwo ni kíní mo ń sọ̀rọ̀ fún yín pé direct ọ̀rọ̀ ẹ lè gbogbo ọ̀rọ̀ tẹ̀sán látàrọ̀ ẹ ṣáà ń padà sórí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà kí ni tí yín pẹ̀lú yẹn ń bíbá. ọ̀rọ̀ tí wọ́n sọ mo ń dá wọn lónà. nínú ẹṣí Quran 53 àfà. 53. mo ti sí. àfà ó yá ẹ bọ́ síbi screen kẹ́ ṣí ká ìbẹ́lẹ̀ ti ṣe ó yẹ ṣí afẹ́rí ẹ ṣí kámẹ́rà mo ti sí náà ẹ bèèrè pé kí ni wọ́n kọ síbẹ̀ mo ti sí. a ní ẹ ṣí kájọ máa wo kámẹ́rà yẹn àfà. wàkúndé wàá mi ní àyà tí rọ́bì hìlì kúbọ̀rọ̀ àbí tó bẹ̀rẹ̀ àbí tó fẹ́ kàkọ́. ṣé ìtura Quran 53 nìyẹn ó dàbí pé wàá mú wa ṣeré ń ba ẹni àfà. wàláì mi yín ṣe jẹ́ snap ẹ̀ fún yín mi ò mú yín sí ẹ jẹ́ snap ẹ̀ fún yín. ó dàbí pé wàá mú wa ṣeré ni èmi máa drop yín mi ò ráyè o èmi máa drop yín mi ò ráyè o fẹ́ mú mi ṣeré àní mi ò mú yín ṣeré. àní kẹ́ ṣí Quran 53 ẹ̀ ń sọ̀sọ̀kúsọ ṣé wàláì mo ti sí. iná ni àyà tí mo kà fún yín yẹn àyà ọmọdọ́là mọ́ sọ ibùkún wà wọ́n gà wá. ó yẹ ṣí sí 19 ẹ ṣí sí 19 ẹ ṣí sí verse 19. pẹ́ẹ́nà mo kà fún yín yẹn mo ti sí. ẹ ṣí sí kámẹ́rà fẹ́ rí. aláwọ̀ kámẹ́rà bí mo ti fẹ́ yà fún yín. ẹ ṣí sí kámẹ́rà ẹ gbé fún yín sí kámẹ́rà ń gbọ́ yín. ẹ dán àfà. kámẹ́rà mi ò open. ẹ tí wọ 1000 ni. kámẹ́rà mi ò open. ṣé ẹ tí wọ 1000 la bí. mi ò tí wọ̀. ok. wọ́n ètò láyé ní 300 náà wà. àfà ó yẹ ká n tó wà lójú kínní. 1 month. afara àìtúmọ̀ látàwálẹ̀ ọ̀nzá ó yẹ ká gbọ́ kẹtù. ó yá ẹ̀ka èmi tí ń tẹ̀lé yín ẹ̀ka afara àìtúmọ̀ látàwálẹ̀ ọ̀nzá wọ́n mọ̀ náà tàṣà lẹ́sẹ̀. ẹ̀yin náà ṣe bẹ́yìn lẹ fẹ́ mú evidence ẹ̀ka kí n wo bí bẹ́ẹ̀ sí gbọ́ yé ni mo fẹ́ gbọ́ yé náà ṣe bẹ́yìn lẹ fẹ́ kà fún mi ó dẹ̀ ti wọ́n wájú tèmi tẹ́ bá ti wá kèmí wà ní tó gbà lérò kọ́ òun o èmi rẹ̀ ṣe wà fún yín. àfà ẹ ka nǹkan tó wà níbà yìí àfi ká yàn dá yín ẹ mọ̀ pé mi ìdá yín láàmú tí mo fi ka tẹ̀kan ẹ̀yin náà ka ilé ìka gbọ́. tẹ́ bá ti kà fún mi tẹ́ bá ti tú màá wá sọ fún yín pé àbá nǹkan o ní tó gbà lérò ni o. Mr. Afa Waraka tẹ́ bá ti kà fún mi tẹ́ bá tú màá wá sọ fún yín pé báyẹn kọ́ o báyìí ni o. Afa Waraka ṣe wà ń bẹ̀.
ó yẹ kí ètò láyé mọ̀ pé alágídí làwọn àfa yẹn wọn ní no mo máa drop ẹ nísìnyí àfa wàrà káṣẹ wà ń bẹ wọ́n bá ti mú gbogbo àfẹwà rìpọ́tù wa ni àfa wàrà káṣẹ wà ń bẹ ẹ má send request mọ́ ọ máa block yín ni o ẹ má send request mọ́. máa ti mo bẹ̀rẹ̀ kíní tí ń pè mí kí tó wọ́n ní ojú ń lọ bá. ó yẹ kẹ́ ẹ ti mọ wáráká ti pẹ́ olóríire àfa ni táàgbọ̀rọ̀ wíwo. àfa ṣe máa ka kíní ìyá bẹ́ẹ̀ kà káyọ̀ǹda yín àbá Mustapha. wọ́n ti mí àfa Mustapha àfàdà àfẹ́ má sá lọ o má ti fẹ́ já lọ. àfẹ́ má sá lọ o. má ti fẹ́ já pa. afa nǹkan ẹjọ afa. bàbá ètò láyé ẹ kú ètò wàhálà ìtẹ́ ìsìn látàárọ̀ inú kan bí wàá bá ti wà kọ́mẹ́sì ẹsẹ̀ ni olórí burúkú ni bàbá yìí náà olórí burúkú ni àfa yẹn náà ẹgbọ́n nǹkan tó ń sọ ni ẹgbọ́n nǹkan tó ń sọ létí tí tẹ̀ máa sọ nǹkan tó dùn gẹ́gẹ́ sí àwọn kò sá lọ nẹ́tíwọ̀kì ẹ̀ ni kò sá lọ nẹ́tíwọ̀kì ni ó ń bọ̀ ẹjọ́ èèyàn kan bọ́lẹ̀ fún ètò láyé ẹjọ́ èèyàn kan bọ́lẹ̀ fún afa Mustapha ó ń bọ̀ kò lè sá lọ bí ànábì ni ẹdúró. kò sẹ́ndì request o kò sẹ́ndì request mọ́ bóyá ó ti dápa. wọ́n sọ̀rọ̀ ọmọ kékeré ó dẹ̀ tún ní ó ní nǹkan tó dáa ni. bàbá mi Adékúnlé ẹjọ́ ẹ má bínú mo fẹ́ bí ìbéèrè kan ṣé kó máa wá parọ́ ni ṣe bí lọ́dọ̀ tiwọn nínú Islam kan tó dáa ni láfi sọ pé àfẹ́ nǹkan yẹn àfẹ́ Islam ṣé kó débi kó máa parọ́ ni pé kò dáa. ó máa parọ́ ni bẹ́ẹ̀ ni ó dáa bó ṣe sọ yẹn náà gbogbo ayé náà gbọ́. gbogbo ayé náà dẹ̀ gbọ́ pé àṣekínní ìyá sóòótọ́ ni nínú Islam ní orí kálukú náà fi pé wípé kínní yóò kò bá ṣe àti ṣe wa mú nǹkan burúkú ni poison ni kò yẹ so àwọn tó ń sòótọ́rọ̀ yìí gangan la need àwọn olóòótọ́rọ̀ yìí kì í ṣe àwọn onírọ́. Exactly àwọn tó ń sòótọ́rọ̀ gangan la ní. ṣe rí àwọn olóòótọ́rọ̀ yìí tó ń sòótọ́rọ̀ yìí gangan wọ́n pè é wa gan àtòrí pé òótọ́rọ̀ tó ń sọ yẹn àwọn èèyàn máa gbé fáàtì Islam yẹn gangan fáàtì religion yẹn yàtọ̀ sáwọn tí wọ́n máa lo parọ́ wọ́n máa lo tẹ̀kí àwèrè. ṣe bẹ́ẹ̀ gbọ́ bàbá ìtura ẹ sáàgbé tó sọ náà lánàá tó sọ pé ẹni tó bá ti kó nù Islam dandan ni àwọn gbọ́dọ̀ pa ni. so irú àwọn yẹn là ń fẹ́ bí ó ṣe yọ ọsọ yẹn ló dáa bí ó ṣe yọ ọsọ yẹn ló dáa ẹ jẹ́ kó máa sọ kí gbogbo ayé náà máa gbọ́ pé bí religion yẹn ṣe rí nìyẹn tó bá jáwà là ń sọ wá nítorí à ń bínú ẹ̀sìn yẹn ni ẹ jẹ́ káwọn afáàyàn náà máa sọ kó máa gbọ́. gbogbo ètò yìí tẹ bá bẹ́ẹ̀ ti máa ń bèèrè lọ́wọ́ pé ṣé ẹ̀sìn Islam Curtis ni. ó yé mi sà. ó jẹ́ kó fi yá àwọn èèyàn pé ẹ̀sìn Islam Curtis ní bí bàbá wẹ̀. ẹ̀sìn tí ò dáa ni ẹ̀sìn tí ò dáa irú. ẹni sùúrù Mustapha ti wá lọ́dọ̀ wọn ní sí ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò wọn fẹ́ra wọn. ẹni sùúrù ẹ bá bínú ẹjọ́ Mustapha ti wá ètò láyé ẹ drop ẹnì kankan gbé sókè ó ti wá mo ní kò lè sá lọ. ẹ drop èmi. kò ì sẹ́ndì request o az kò ì sẹ́ndì request o. ẹ máa bọ̀ lókè àfa Mustapha ó máa sẹ́ndì ẹ̀rí sí i àfa Mustapha máa bọ̀ lókè àárín etí ìjàre òótọ́ ọ̀rọ̀ lẹ̀ máa sọ ẹ máa bọ̀ lókè ẹjọ́. ètò láyé ẹ kú iṣẹ́ takuntakun. yes sir. Africa Cruise látìkù. ẹ̀yà. mo ti máa ń rí àwọn post yìí tipẹ́tipẹ́ but mi ò mọ bí máa ṣe jẹ́ mo ti wà lórí MS bàbá náà rẹ̀ but I want to enlighten you people based on what is going on your platform. ṣe rí ètò láyé wọ́n mọ̀ wá bí oníṣẹ̀ṣe and oníṣẹ̀ṣe ta jẹ́ ṣe ń gbọ́ kò ń ṣe pé bóyá à ń ṣe ẹ̀sìn kan àbí àwà látà nǹkan táwọn bàbá wa ti fi sílẹ̀ fún wa ni táwọn anọ́dẹ̀ gbọ́njú tàdé mọ̀. ṣe rí àwọn people yìí both Christian and Muslim they know the real truth about their scriptures but because that is where they feed their family and for their own benefit they will always want to defend it till the point of death. Baba ṣe ń gbọ́ mi sà. Hello? Gbogbo lè ń gbọ́ yín. So they will always, both Christian and Muslim, I'm proud to be a Yoruba man. I can go anywhere with my attire, with my any kind of stuff. But these people, they are being brainwashed by this religion stuff right from the time.
lóòótọ́ mo lè kéré lóòótọ́ but ìgbà tèmi náà ti lè jókòó láàyè ara mi tí mo mọ̀ pé I'm a monotheist. I only believe in God. I never believe in any religion because religion is just like a society, let me say a occultic stuff. Even àwọn àjọ oníṣẹ̀ṣe gan tá àwọn sorry for this stuff, àwọn ògbóni àwọn tókù nǹkan tó ń ṣe inú wọn mọ́ ju àwọn tó ń ṣe ẹ̀sìn rádaràda tó ń pè ní kinní lọ because ẹ mọ̀ òótọ́ ẹ ti rí tá a bá ní pé káfa àkàkùnrán sìn a ní kíní kan kìnìún tó bá máa interpret ẹ̀ fún yín ní Yorùbá ibòmíì lọ máa gbọ́rọ̀ lọ ibi tí mo ti bẹ̀rẹ̀ àwọn Muslim yìí ni pé tó bá ti ń sọ lórí program àwẹ̀ pé ìmọ̀ ló làdí nì ọgbọ́n ògbé ibẹ̀ mo ti bẹ̀rù wọn right from the time. So ẹ jọ you people know the real truth ṣe ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń defend the Yorùbá land yìí ẹ mọ̀ òótọ́ but àwọn people yìí tó dé àwọn ọ̀nà àtijọ́ àti mú wọn ló fà á tó fẹ́ fi kú sórí ẹ̀. So ẹni tó bá ti wá sórí platform yìí sorry to say ẹni tó bá anybody kó jẹ́ sheikh kó jẹ́ ànábì wọn Muhammad gan tó padà wá ẹ gé kúrò nǹkan tẹ́mi kò fẹ́ sọ nìyẹn ẹ jọ nítorí Ọlọ́run because they know the truth they will always want to defend everything to the point of death kò dá náà gbogbo ẹ̀ là ń gbọ́ látàárọ̀ náà so ẹ jọ ẹ ṣe gan ẹ má bínú ẹ ṣe. àbá wa Mustapha mo rí pé zedi fẹ́ràn yín gẹ́lẹ́ ni ó dà ń fẹ́ yín ni. wàláì mi ìlẹ̀ sálọ fún ibi láì. àfá Mustapha náà Kùránì yẹn ṣe é máa kà á fún wa ní àbíbáwo torí pé èmi mo kàtà kọ́kọ́ fún yín ṣe é máa ka ẹ máa tú àbí káyọ̀ǹda yín kẹ́ máa lọ. tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè kákẹ́ tú kí n sọ fún yín pé bẹ́ẹ̀ ti tú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ yọ̀ǹda mi. ok tẹ́mi bá kà á tí mo bá tú tán lẹ́sẹ̀sẹ̀ fẹ́ sọ bóyá mo tú dàbí mi tú dàbí. tẹ́ ẹ bá tú dà wàláhì mi ní sàbòsí yín. àníṣe ṣé ẹ mọ kí ó dùn mí lọ́nu o ọ̀dà ìwà tù ẹ fọkàn balẹ̀. àná ẹni tù ẹ sáà ní tù irọ́ kò sẹ́ ẹnìkan ò mọ̀ tán. ó ní afárá àìtúmọ̀ láàtà wàlẹ̀ hùnzà ó ní ṣé wo rí látà àti hùnzà wà mọ̀nàtà sáálí sátàlẹ̀ ókúrọ́ àti mọ̀nàtà tó sì kẹta wọn alákùnmọ̀ zakaru sẹ́yìn lẹ́lọ́kùnrin wà láwùlì hùnzà tóhun dẹ̀ ní obìnrin tílíkà ìzá kìsìmọ̀ tó ń dín ìzá eléyìí ni ìpín tẹ́ ẹ pín lórí eré ipá tíyàn o ìní híyà ilá àsìmọ́ eléyìí orúkọ lásán náà jẹ́ sàmọ́ ìtumọ̀ àtẹ́ ẹ sọ antum tó ṣe pé wà nábì ẹ̀yin wà bá òkú àtàwọn baba ńlá baba yín mọ́ anzala láòbíyá tó ṣe pé ẹ̀dẹ̀ ìtì ìgbọ́n kankan lẹ́nu èmi àlá mi ìtì ìsàn kankan kalẹ̀ ẹ̀ ń ṣe látọwọ́ ara yín ni mi ń sòlítọ́ ní ìtẹ́ fi ń dọ́lá in yẹntẹ́bì ń na ilá zọ́nà tí ẹ̀ẹ́dẹ̀ sí nǹkan kan àfi èròǹgbà ọkàn yín wà má tàhàwá ilà nọ́fṣù kò sí nǹkan kan tó ń ṣe yín kọjá ẹ̀mí yín lẹ́ ń tẹ̀lé kò sí tó gbé wá kọjá ẹ̀mí wà lákọ́jà àkúmúmí náà rọ́bì kúmúlì ùdá ní ìtò ṣe pé eléyìí ni ó jẹ́ ìmọ̀nà èyí tó ti wá látọ̀dọ̀ ọba yín náà ǹjẹ́ yìí mọ ìdí tí Allah fi dárúkọ Láàtà Uzza àti Mànáàtà àfá Mustapha ṣe mọ tí wọ́n ń fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe kí Islam tó dé ó yá dáhùn. ìbéèrè tẹ ẹ tún ti béèrè béèrè mi yàtọ̀ sí béèrè tẹ fi gbé Kùránì yẹn jáde o. ìbéèrè wo ni mo ti gbé Kùránì yẹn jáde ni wípé ṣé Allahu ṣé ó kọ Allahu yẹ ṣé ti ń bẹ kí àwọn kílánà bí ò tó dé àbí ò ti mọ̀ sí tẹ fi gbé àyà jáde nù. Allahu ẹ mọ àbẹ́rẹ́ béèrè mi já yanjú pẹ̀lú bẹ́ẹ̀ka yìí. ẹni sùúrù àwọn Mànáàtà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí daughters of Allah ni òòṣà ni wọ́n òòṣà ni wọ́n. àwọn ṣìgìdì mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n mọ̀ sí ọmọ Allah mẹ́ta ṣé ẹ mọ̀ bí àbẹ́ mọ̀ tẹ́lẹ̀. kàmọ́ kílà ni o ẹjọ́ nítorí tọ́lọ́ ṣé èmi àti ilé ṣe debate kábọ̀tà kẹ́mọ̀ fún wáyé ìbéèrè kákúrò ní gúrùpù yìí. ẹ lọ jáde debate wo ẹ mọ ọgbọ́n tí mo fẹ́ sọ fún yín ẹ ṣe sùúrù ẹ̀yin lè abẹ́ bá ta ní ṣe debate kí lẹ rí wí látàárọ̀ tẹ́ evidence ẹ wá ẹ sọ evidence kan tẹ́ rí mú látàárọ̀ tí n bá mójú fa fún yín ẹ lè sọ nífa. kí ló ń ṣe yín ẹ má jẹ kí ló ń ṣe yín náà
ó dẹ̀ mi lo ti máa correct yín pọ́dọ̀ òdu fákọ́là sọ yín báyìí. ń bo ni kí n ti wá mú evidence. kí ló mú evidence Allah nínú Kùránì ni. evidence Allah. à ń sọ̀rọ̀ Allah ẹ̀ ń sọ̀rọ̀ òdu fá kí ló kọ òdu fá pẹ̀lú Allah. ẹ jọ kí ni problem kí ni ìṣòro yín pẹ̀lú Allah. ṣé ẹ̀yin kọ́ lẹ gbé Allah wá fún wa ni ẹ̀yin kọ́ lẹ ní ká gbà ni. kí ni Yorùbá Allah. ṣe serious báyìí Allah ṣáàlà ni Yorùbá ni. kò ní Yorùbá. ẹ na ibo làlá àti ní Yorùbá. tẹ̀bẹ́tẹ̀ àwọn Lárúbáwá ni Allah. èdè àwọn Lárúbáwá ti bá o. ṣèbáwò àwọn Yorùbá ní pè ní Ọlọ́run. ó dàbí pé àbá ìpadà fẹ́ jẹ́ kí n bínú Sunday kí ló mú yín báyìí náà báwo làlá ṣe jọ lọ́hùn ṣé kankan náà ní méjì ni ṣé à ń sọ kí ni Allah síwájú kí Islam tó dé sí gidi ní. kò ń sọ lọ́hùn aláwù ni Yorùbá ń pè kò ń sọ lọ́hùn aláwù sọ lọ́hùn. ẹ̀ẹ́dẹ̀ farabalẹ̀ kẹjá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ń ṣe kí ni Yorùbá Allah kí ni Yorùbá Allah ṣé Allah ní Yorùbá ni kí ni Yorùbá Jùbìrìlù kí ni Yorùbá Muhammad. bàbá ètò láyé mo ti try fún yín tó látàrọ mo ti ní sùúrù tó nà. bàbá ètò láyé ẹ jọ ṣe mọ̀ pé nínú ìbéèrè kan tí mo béèrè lẹ́ẹ̀kan ṣe pé Allah ní bàbá yìí pẹ̀ náà ló jẹ́ kí n wá béèrè lẹ́ẹ̀kan lọ́wọ́ wọn pé ẹ jọ nínú Olódùmarè àti Allah ta ló kọ́kọ́ dé ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti lè dáhùn béèrè yẹn ìbéèrè tẹ́yìn béèrè lọ́wọ́ wọn yẹn wàá padà wàá yọ nínú Allah àti Olódùmarè ta ló kọ́kọ́ délẹ̀ Yorùbá Àfà Mustapha ẹ ṣe ẹ ò mú tu máìkì yín ó kẹ́ dáhùn. àbá tí wọ́n ń sọ̀rọ̀ látàárọ̀ wọn ò rẹ́fídẹ́ǹsì wọn kan fún wa láti àárọ̀ dì sí ẹ̀yin náà lẹ́ ń sọ pé ọmọ tó wà lábẹ́ bá ọdún fani. ẹni tó béèrè yẹn pé nínú Allah àti Olódùmarè ta ló kọ́kọ́ dáyé ta lẹ́gbọ́n náà àwọn méjì ta làbúrò ọ̀rọ̀ kúfúrú lẹ́ ń sọ lẹ́nu ọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ kèfèrí lẹ́ ń sọ lẹ́nu. ẹ jọ ẹ jẹ́ kí baba ẹ jẹ́ kẹ́lẹ́ ta ló kọ́kọ́ dáyé nínú Allah àti Olódùmarè. ẹ jẹ́ kán lọ sí pílátífọ́ọ̀mù tí wọ́n kàn máa lọ sọ̀rọ̀. àbá yìí stupid gan ó stupid gan ó dẹ̀ padà jẹ́ kí n bínú lé ní àbá yìí stupid gan èwo ló sí orí burúkú gan náà. ayé tí yín náà bàjẹ́ báyé Muhammadu ṣe bàjẹ́ ni ẹ̀yin olórí. ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ní tí ò yé yín ẹ̀dẹ̀ ń sọ. kí ló dé dẹ̀ ń sọ tí ò yé yín ẹ̀dẹ̀ ń sọ tí ò yé yín. ó dẹ̀ tún. kó bàjẹ́ fún wọn tọmọtọmọ. Yusufu Mr. Yusufu ṣé Muslim ni. Mr. Yusufu ṣé Muslim ni. ọmọ Yorùbá lè mi o. àwọn ẹ̀yin àfàtẹ́ bá ń bẹ̀ ẹ̀yin àfàtẹ́ bá ń bẹ̀ lè wá sókè. jẹ́wádẹ́ gbóhùn sókè ẹgbóhùn sókè à ń gbọ́ yín. gbogbo ilé mo kí yàn mo ń wẹ̀lẹ̀ kan mo ń gbọ́dọ̀ kan sọ pé bóyá àwọn ètò láyé bóyá ó nílò owó wọn máa dáwó fún wọn. ṣẹ́rí bàbá tó bá jẹ́ bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣẹ́rí tí ó bá ṣe gbé torí àwọn ìjọba wa tọ́pọ̀ lọ́wọ́ òṣìṣẹ́ ẹ̀yin náà tẹ́ ń fi àwọn nǹkan yín lẹ̀ tẹ́ ń ṣe àwọn nǹkan yìí tẹ́ ń ṣe wa létí ẹlẹ́tọ̀ọ́ sírú owó táwọn wèrè rẹ̀ lárúbáwá tó ń fún àwọn pípù yìí tó fi ń kọ́ àwọn ọmọ wa tó máa ya picture tó máa send sí lárúbáwá tó mi fún wọn lówó. jẹ̀ǹgbọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn kan sọ̀rọ̀ pé yẹn ms baba gbogbo àwọn ìwé ẹ̀ tẹ́ ń ṣètò gbogbo ọmọ aṣáláìsì àbí nǹkan ṣẹ́rí tí figbáfigbá gẹ́gẹ́ náà bọ́lá yẹn sọ tó bá lóun figbá mọ́ èyí tó ti fílẹ̀ nǹkan ẹ ti understand mi ẹ wo àwọn ìṣùfò ajápọ̀jù àbí kí náà pè tó ń ṣe ètò ta gbangba gbogbo nǹkan iná lè yẹ káàánú máa gbìyànjú láti máa ṣe torí àwọn kan wà tán ní irú fóònù náà lásẹ̀ sí irú àwọn kan yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn màmá yẹn tí wọ́n bá lè rí wọn mú bìkọ́ tó bá ń ṣe àwọn ètò yìí nínú ọjà káàkiri àwọn màmá yẹn náà mú àwọn àfáà yẹn mú lẹ́lẹ̀ tó ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ nínú ilé láti máa kó wọn káàkiri jẹ́ ń gbọ́ mi bàbá so lágbára Ọlọ́run kò ní ṣe kò ní ṣàwọn náà ilẹ̀ Yorùbá àdá gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá pátápátá Ọlọ́run bá bójú wọn jẹ́ so ẹ kú ètò kò ní bàjẹ́. ẹ ṣe bàbá mi ẹ ṣeun sà mo rò pé Muslim ni àwọn Muslim gan ẹ ṣeun gan. mùsùlùmí gan ló máa gbọ́ over 25 years. ẹ ṣeun bàbá mi ẹ̀kẹ́ káàbọ̀ àfà mo ti ní sùúrù fún yín gan ẹ máa ní sùúrù àjọ fi ìmọ̀ yéra wa èwo wá ní kẹ́ máa sọ̀rọ̀ tí lẹ́fídẹ́ǹsì fún níbi báyìí a máa ń sọ gbogbo nǹkan with evidence ni a kì í sọ nǹkan míì kò yàtọ̀ sọ́rọ̀ evidence tẹ́ bá mọ̀ pé ẹ claim nǹkan ẹ lẹ́fídẹ́ǹsì ẹ máa lákọọ́lẹ̀ kalẹ̀ ẹ kàn ní máa sọ̀rọ̀ anyhow aláàtọ̀ lọ́hùn ṣó dọ́ra wọn ni ṣé ẹ gbọ́ pé ẹnìkan forí balẹ̀ fún nǹkan kan kó pé lọ́lọ́hun orílẹ̀ Yorùbá ni àwọn tí àwọn forí balẹ̀ fún Allah síwájú kí Islam tó dé wọ́n bọ Allah kí Islam tó dé yamu juma àwọn máa kó ogbó ṣìgìrì lọ síwájú Allah kí Islam tó dé Lord of this house the Lord of this house Rabbu Hazal Kaaba
ọba tó ní ilé yìí ni wọ́n ń pe Allah kí Islam tó dé kílé dẹ̀ ṣe báyìí náà èyí tí ò bá yẹ yín ni kẹ́ béèrè kò sí tó kẹ́mi pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fà ọ̀rọ̀ Islam tájọ wáyé 30 years mo fi kọ́ kí ni mo fi kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ kì í ṣe pé bóyá mo kàn wọnú ẹ̀ lójijì so ohun tí ò bá yẹ ẹjá jọ máa sọ̀rọ̀ Islam yìí kájọ máa fi yéra wa èwo ni kẹ́ máa wá wíwìkúwì bí báyìí ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe o. àfáà wa Ayatollah ṣe wà ń bẹ̀. Naam, assalamu alaikum tó wákàtí ẹ̀rọ. ẹ̀rọ jàre apá àsìkò yìí. Yes sir, ẹ̀dẹ̀ kú ètò náà. Yes sir, ètò ní jàre. Yes sir. Èyí tí ó jẹ́ tọ́pìkì wa lónìí òun ni ta ni Allah. Ṣùgbọ́n ká tó lọ bẹ̀ ó ní nǹkan kan tí mò ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ tipẹ́tipẹ́. Àwọn wọ́n ti ń béèrè kí ni àwọn kankan wọ́n ní àwọn ìwà wo lànàbí wù gbà yí ẹ̀ tó jẹ́ wà márùn-ún tó dáa. Ṣẹ́yìn lè ṣàlàyé márùn-ún fún àáfà. Sallallahu alaihi wasallam. Naam. Ìwà márùn-ún péré nínú wà nàbí ṣé mo kó pọ̀ ń bẹ̀ but just 5 pẹ̀lú evidence àwọn èèyàn wa gbogbo wọn náà ti ń béèrè láti jọ ààrẹ ni fún wa bóyá ẹ̀yẹn fún wa ẹ̀yẹn sọ̀rọ̀ lórí ẹ̀ ìwà márùn-ún tà nàbí wù tó dáa nígbà yí ẹ̀ sà. Àkọ́kọ́ bẹ́ẹ̀ náà jẹ́ kí n sọ̀rọ̀ náà lórí nǹkan tí mo fi wá sí orí ètò. So mo rí tọ́pìkì pé who is your God? Ta ni Ọlọ́run yín? Naam, so ẹ̀dẹ̀ ti béèrè another question. So lórí ẹ̀ náà ni pé nínú nǹkan ó yẹ gbóhùn sókè kí ló ń ṣe nẹ́tíwọ̀kì yín báyìí. tẹ́ ń gbọ́ mi báyìí. a ti ń gbọ́ yín bá a ti ń gbọ́ yín a ti ń gbọ́ yín dáadáa báyìí. So àkọ́kọ́ bẹ́ẹ̀ náà nínú ìwà márùn-ún tó dáa tí Ànábì sallallahu alaihi wasallam wù àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé Ànábì jẹ́ asidik olódodo. So Ọlọ́run dẹ̀ sẹ́ pé ó fi ràn wá nínú àdúgbò ni pé òun ṣe Ànábì sallallahu alaihi wasallam fún wa ní káyé ká mọ̀ láti ṣe pé bóyá kí ẹ ló ṣe ń gbọ́ mi o. àfà ń gbọ́ yín dáadáa amútù fún yín ni àfà ń tajẹ́ tí yín adákẹ́ fún yín ni. à ń gbọ́ yín sà àmọ́ àfà ìgbọ́ tó lọ́lọ́ ẹ ṣe sùúrù ẹjọ́ à ń gbọ́ yín kétékété à ń gbogbo ilé ń gbọ́ yín tẹ́lẹ̀ bá ti gbóhùn ẹnìkankan wọ́n mú fún yín káyé fi lè sọ̀rọ̀ ni that's number 1. number 2 bẹ́ẹ̀ ni pé ẹjọ́ tẹ́ bá fẹ́ máa pe Allah ẹ máa pè ní Allah ni àbí báwo lẹ ṣe ń pè kì í ṣe Ọlọ́run. ẹ farabalẹ̀ ẹ dúró ná ẹ lè ṣe kó bí a kì í má dárúkọ náà. irú ayé má dárú Allah ni. ṣé tẹ bá ń kírun tẹ lè sọ pé Ọlọ́run akíbárù. tẹ lè sọ bẹ́ẹ̀ wípé Ọlọ́run akíbárù. Allahu akbar à ń sọ. so tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa ẹ lè kọ́ láti bí orí kan tí màá sọ ẹ dúró ná ẹ lè ṣe kó bí a kì í dárúkọ bá àbí ṣe kó sẹ́ni tó kẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀. àbáyàtù ẹ fún mi ní activities kan tí Muhammad ṣe àbí tó wù tó mú gbólóhùn Ọlọ́run dání ẹ fún mi ní activities kan tí ànábì wù àbí tí wọ́n practice nínú Islam lónìí tó ṣe pé nínú àwọn activities ilẹ̀ Lárúbáwá tí ó ṣe pé tá a bá fẹ́ ṣe Ọlọ́run jáde nínú ẹ̀. ipò Ọlọ́run jáde nínú ẹ̀ bí irú àwọn kan wo. bóyá àrùn ni o bóyá àwẹ̀ ni o bóyá zakatu ni o bóyá nkankan ni o bóyá zikiri ni o àbí anything tó ṣe pé direct láti ilẹ̀ Saudi tó dẹ̀ jẹ́ pé gbólóhùn Ọlọ́run jáde ńbẹ̀ tí ì ṣe Allah ní gbogbo ẹ̀. tí ò ṣe pé bí Allah ló wà ní ibẹ̀ kí ni ìtumọ̀ Allah? mo fẹ́ bẹ̀rẹ̀ question náà kí ni ìtumọ̀ Allah? Allahu ní English Allahu ní English is Allah. Allahu ní Yorùbá ẹ máa gbọ́ Allahu ní English òun náà ni Allah. Allahu ní Yorùbá òun náà ni Allahu. Allahu in non language must be Allah because Ismul Alemi ni orúkọ àgbáyé ni orúkọ tí gbogbo ayé ń pè ní. Ó dàbí Kùránù ni. Ó dàbí Kùránì. Gbogbo bí kẹ́ ní sùúrù gbogbo bí kíbi tẹ́ ẹ bá dé Kùránì náà lẹ máa pè é torí pé Ismul Alemi ni. Nínú májẹ̀mú orúkọ wọ́n pa àwọn orúkọ kan ní Ismul Alemi orúkọ tí gbogbo ayé ń pè kankan ẹ lè yí dà. Kò possible kẹ́ yí dà orúkọ ayé ni ẹ lè yí dà. Tẹ́ bá fẹ́ jẹ́ kó yé gbogbo ayé òkè tó bá já Hausa wà bí báyìí. Ẹni sùúrù sà ẹni sùúrù tó bá jẹ́ pé Hausa wà bí báyìí àbí Igbo wà bí báyìí tó dẹ̀ ń gbọ́ tẹ́ ń sọ tẹ́ ń wá ní Ọlọ́run kò ní yóò máa dàrú mọ́ lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ bá ti sọ pé Allah ó máa yé pé Allah yẹn gangan lẹ́ ń sọ that is it.
so nǹkan tí mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ni pé ẹ ti sẹ́ pé nínú gbogbo àwọn nǹkan báyìí pé kí n máa dárúkọ Allah bí kí wá ní tá bá fẹ́ mú ní ìsìn báyìí kí wá ní definition Allah ní lárúbáwá. ẹ̀yin lẹ máa sọ yẹn fún wa àwọn ò mọ̀ o. ok ní ìsìn báyìí wọ́n máa ń pè rob ya rọ́bì kí ni ìtumọ̀ rẹ̀. sí aláwù nìkan náà ló rọ́bù fún Kùránì. ètò láyé mi bọ̀ ẹ wò wá fún gbogbo ẹ̀ ń bá ń bá wa sọ yẹn. no ṣe nǹkan tó jẹ́ kẹ́ ẹ dúró náà ẹ má máa stop mi ẹ dúró náà àní kẹ́ ẹ dúró náà. ẹ̀yin àgbàlagbà ní ọmọ kékeré ni mí o ẹ̀yin àgbàlagbà lẹ wà ní orí ètò so program tí mo rí ní ibibẹ̀ lórí pé topic tí mo rí so àwọn tó jù mí lọ tó jẹ́ àgbàlagbà wọ́n lè wà and then tẹ́ bá ṣe pé bẹ́ẹ̀ fẹ́ ṣe àwọn nǹkan yìí lóòótọ́ náà mi lè sẹ́ pé nídìí mi lè sẹ́ pé níjẹ àmọ́ nǹkan báyìí most of àwọn tó wà lórí TikTok tẹ́ ń wo yìí aláìgbàgbọ́ ni wọ́n ṣé ọ̀nà tẹ́ fi máa introduce ọlọ́run fún wọn tẹ́ bá ṣe pé wá gbé ọlọ́run tìyẹn kún bẹ́ẹ̀ èwo kẹ́kẹ́ lẹ́fẹ́ introduce lé wọn lọ́wọ́ ọlọ́run èwo lẹ́fẹ́ gbé lé wọn lọ́wọ́. mute ẹ ti sọ ti yẹn mute ṣe rí nǹkan tẹ̀ ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ ń sìn pé àwọn àgbàlagbà ṣé Quran ṣó ẹ̀sìn Islam ṣó recognize àgbàlagbà ni ẹ̀sìn Islam ò recognize àgbàlagbà ìmọ̀ kéwu ibi tó kéwu dé nǹkan òun ni wọ́n recognize nínú ẹ̀sìn Islam tó yẹ yín sí débi pé ọmọ kékeré tó bá kéwu kò lè dọ̀bálẹ̀ fún yẹ kò lè dọ̀bálẹ̀ fẹ́ nìkankan àti bàbá ẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn so níbi tá a wà yín sí tẹ́ bá ń sọ̀rọ̀ kéwu òun ṣe pé ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ kéwu lẹ fẹ́ àwọn nǹkan tẹ̀ ń sọ yẹn ẹ̀yin lẹ máa ṣàlàyé ẹ̀ kò ń ṣe pé máa béèrè lọ́wọ́ wọ́n ti sọ fún yín pé Allahu òun ni Yorùbá Allah látayébáyé ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àfà Allahu ní Yorùbá Allah kò sí nǹkan tó jọ Ọlọ́run nínú èdè Lárúbáwá. ẹ má bínú mọ́ àṣẹ ìlọ náà tó máa fẹ́ béèrè kan ẹ má bínú sáà ní agbára gbà so lórí ìbéèrè náà ni pé Allah tẹ́sẹ́ pé òòṣà ni tẹ́sẹ́ pé ṣìgìdì lọ́wọ́ méjì ni bó àkọ́kọ́ náà evidence wo ló back up pé Allah òòṣà ni tó wà clarified nínú àwọn evidence náà so ẹ̀kejì bẹ́ẹ̀ wá ní pé ọ̀nà owó wà ní wá ṣe ń gbà sí òòṣà láàyẹn o so òun náà mo fẹ́ béèrè. wọn béèrè owó ní tẹ́yìn sọ ẹ̀kọ́ náà béèrè lọ́wọ́ yín tẹ́ ẹ gbọ́ ìbéèrè tí ètò láyé béèrè lọ́wọ́ yín ẹ gbọ́ ìdáhùn ẹ̀mí ìbéèrè tán béèrè lọ́wọ́ yín gbọ́dọ̀ tó ń yà sí yẹn. wọ́n ní kí n ẹ dúró náà wọ́n ti béèrè mo ti fẹ́ dáhùn wọ́n tún yà sí bòmí ni o wọ́n sẹ́ pé ìwà márùn-ún dáadáa wo ni ànábì wù. mo dẹ̀ sẹ́ pé asidik wọ́n fi dáadáa ròyìn wọ́n fi oye pé kéèyàn máa sọ òdodo wọ́n fi ròyìn ànábì sàlám yẹn gbọ́ wọ́n dẹ̀ sẹ́ ẹni nísìnyí báyìí ó dẹ̀ jẹ́ ẹni àfòmọ́ látọ̀dọ̀ Ọlọ́run baríkíọlá lóòótọ́ náà èèyàn lè wà láti kékeré kéèyàn ti ṣe àwọn àṣìṣe kan sí wọn. Jerry Ayatollah you are still not getting it on it tẹ́ máa fi délẹ̀ Allahu ni ó rán Muhammad níṣẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ látọ̀dọ̀ Allahu àlékíọlá lè máa sọ oye. ok mi mọ̀ pé kàtà ń kọ́ ẹ̀ ok ṣé no ẹ̀wọ̀n kan ẹ̀ ṣe lórí èdè tí lórí tọ́ǹgì tì yẹn ẹ̀ lè yí padà torí nǹkan tó sọ ní máìjì mi Ayatollah ojú tí láti pe Allah ni kí lẹ wí ṣojú tí láti pe Allah ni ojú tí kí ni Yorùbá tá a máa tún àlá sí oyé ní ẹgbẹ́ Allah ni kẹ́kẹ́ láti ọ̀dọ̀ ẹ mọ́ gbọ́ ó yá mọ̀ gbọ́dá nílò so láti ọ̀dọ̀ Allah so ó sì jẹ́ ẹni tó jẹ́ pé ó ní àwọn ìwà dáadáa lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé nísìbáyìí ó ní àwọn nǹkan tí a fi ròyìn ànábì tó pọ̀ dáadáa so àwọn nínú ẹ̀ náà dẹ̀lélẹ̀ tó jẹ́ pé ẹ̀yin gangan náà mọ̀ ẹ jẹ́ pé kí fún 30 years ẹ wà rí àwọn nǹkan tí ànábì sàlám ṣe tó jẹ́ dáadáa so wíṣ tó jẹ́ pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. ìyẹn ẹ̀yẹ ṣàlàyé evidence ni o ẹni ẹ̀dẹ̀ pé no mo ń ṣàlàyé náà ni so àṣírí téèyàn jẹ́ olódodo ibo ni anabi sallallahu alayhi wa sallam tó ti parọ́ tí ẹ bá àṣẹ́bì tìyẹn. ẹni kó kéèyàn jólódodo ṣé a lè rí hadith tí ibi tí ó ti wùwà òdodo yẹn gangan tó ti wùwà òdodo lójú ayé ẹ jẹ́ kí n ṣí Kùránì fún yín. ẹ jẹ́ bá a pa àtàfẹ́ jẹ́ bá a pa àtàfẹ́ jọ ó yẹ ṣí Kùránì. Quran 33:70. ṣé ẹ lè ṣí kámẹ́rà yín. mi ti lè ṣí kámẹ́rà.
Quran kí ni? 33 verse 70. Quran 33:70. Quran 33:70. Àfẹ́ ẹ̀ tún ti lọ o.